tọ́dún mélòó báyìí tó ti bẹ̀rẹ̀ sí ní wa truck? Ó ti lọ ọdún 5 báyìí. Ọdún 5? Ọmọ ọdún mélòó ni ẹ́? 23. 23. So ó túmọ̀ sí pé láti bí 17 years. No, láti 19. 19. Ó túmọ̀ sí pé kò tí tọdún 5 bóyá bí ọdún 4. Báwo ló ṣe kọ́ truck? Ìgbà tí mo gbé ọ̀dọ̀ àǹtí mi ní Èkó, so ọkọ wọn kó àwọn mọ́tò kan fún wọn gbà yẹn, so mo kàn máa ń tẹ̀lé wọn jáde. Ọgbà tó rárá mo kọ wò pé iṣẹ́ yèmí náà lè ṣe, so mo wá ní ọ̀rẹ́ kan tó wá introduce mi sí ọ̀gá tó kọ́ mi níṣẹ́. So àtìgbà yẹn ìgbà tí mo wá kọ́ṣẹ́ tán tẹ̀lé Ọmọbìnrin mi, àtìgbà yẹn náà mo ti wà mọ́tò. So ó rí pé ó look odd láti in fact láti rí pé obìnrin wa mọ́tò èrò, not to even talk of a truck like this. I just have passion for driving. That is just it. Mo kàn ní passion fún láti máa wa mọ́tò. Interesting. So mo gbọ́ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni ẹ́? Bẹ́ẹ̀ni sir. Kí ló kọ lẹ́yìn l'Ógbómọ̀ṣọ́? Ilé Akóró. Ilé Akóró. So o ti délé báyìí? Ṣé ní ilé. Àwọn parents ẹ̀ s'Ógbómọ̀ṣọ́ náà wà? Ọmọ Ògbómọ̀ṣọ́ ni gbogbo àbọ̀, Ondo State náà wà bọ̀, àwọn grandma mi wà ní àtàwọn àǹtí mi gbogbo wà ní Ògbómọ̀ṣọ́ mi. Àwọn challenges wo ló tó wà usual tó mọ́ sábà meet? Bíi pé bóyá tí mọ́tò bá bàjẹ́ lọ́nà ọ̀ tí bá ní flat tire ọjọ́ sí. So o láwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ papọ̀? Mo ní ọmọṣẹ́. O lọ́mọṣẹ́? Bẹ́ẹ̀ ni mo ní ọmọṣẹ́. Ọmọṣẹ́ mélòó ló ní? Ẹyọ kan ọkùnrin. So o mọ fèsì something like sexual harassment. That's interesting. So táwọn ọlọ́pàá bá dẹ dúró sometimes, báwo náà ṣe máa ń treat ẹ? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ètò anybody bá rí mi á ṣàfẹ́ ya fọ́tò ṣe pé pẹ̀lú àwọn máa ń rí ẹ̀wọ̀n. So how do you feel driving a driving truck? It's something nǹkan tí inú mi máa ń dùn láti ṣe, because àwọn èèyàn gan máa ń fún mi ní encouragement inú ẹ̀, so inú mi máa ń dùn gan. Ṣé BBC Yorùbá ti interview ẹ rí? Bẹ́ẹ̀ni. Ìgbà tán interview ẹ ń gbà yẹn, kí làwọn experience tó ní pẹ̀lú reaction àwọn èèyàn? Àwọn èèyàn kàn kí mi pé mo try, mo ṣe, wọ́n kàn encourage mi pé àṣìkò. Okay. Ǹjẹ́ anything bóyá ìpè látọ̀dọ̀ ìjọba wà nígbà yẹn? Okay. Anyway, I'm not sure. I personally want to commend you. And again, you see, what you are doing is like changing people's perspective about feminism. Changing people's perspective about feminism. Àwọn èèyàn believe pé obìnrin nǹkan ẹlẹgẹ́ ni wọ́n, ó ní tóbìnrin lè ṣe, obìnrin ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin ìrònú wọn ò ju wípé kán rẹ́ni tó máa bá wọn sùn kan fún wọn lówó lọ. Wọ́n ibi abá ti rí tóbìnrin bá ti ń ṣiṣẹ́ agbára, most especially with African setting, so ó máa ń jẹ́ tó máa amaze everybody. So and on behalf of Kábíyèsí, our royal father, His Imperial Majesty Ọba Gandhi Afolabi Olaoye Orumagege III, I want to say well done to you. So Ọlọ́run máa ràn lọ́wọ́, àtàlọ́ àtàbọ̀ rẹ̀ kò ní mẹ́kún dání, ìjàmbá yìí ò ní ta. So one of these days, tó bá padà wá s'Ógbómọ̀ṣọ́, I will arrange your meeting with Kábíyèsí. So Kábíyèsí can know you and can commend you. Because in tèmi rí as a take home, as a lesson, ó ní pé ìwà ìmẹ́lẹ́ ní bẹ́nu pé ẹ̀yà kan ló gender kan ló lè ṣe léyìí, gender kan ni ò lè ṣe léyìí, kò sí tí anybody ò lè ṣe. So mind position, position of mind in ló matter, you understand? So position of mind ló matter. Bó ṣe wà mí tí wàá tó láàrí o. So ìdẹ̀bọ̀ bí wọ́n ti máa dé díẹ̀ mo lè wà bọ̀ mo mọ̀ pé mo ti wakọ̀ kéke as far back as 1999. So and eléyìí máa encourage àwọn ọ̀dọ́ wa
wípé kò sí iṣẹ́ kan ń bẹ àbẹ̀ kò sí iṣẹ́ kan tí anybody ò lè ṣe iṣẹ́ olè nìkan ni ìwà encourage. And I want to call on our government to encourage people like you. You understand me? One day we invite here láti wá máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọ̀dọ́. If I can do this, you also can do that. You also can do that. So one day, kí ni level of education tó ní? Just secondary school. Just secondary school. You see? So one day invite here láti wá give a talk láti bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ lórí mind shift. Bọ́ọ̀ la ṣe lè yí ìrònú wa padà kúrò níbi tí a ti ń bọ̀ tá a dẹ̀ máa reposition ìrònú wa pé ìjọba kò ṣe ń tó yẹ kó ṣe kò túmọ̀ sí pé kí èèyàn wá jókòó pé bí ìjọba ò bá ti ṣe nǹkan kan èmi náà ò ní ṣe nǹkan àbí màá máa tọrọ owó àbí màá jalè. You understand? So you are a source of encouragement for the youth in this generation. I pray that the Lord will continue to help you. God will continue to sustain you. Amen. God's protection will be upon you. Amen. In Jesus' name. Amen. So on behalf of Ogbomoso people, you are welcome. Thank you so much. Amen. Yeah. Okay. Gbogbo ọmọ Yorùbá àtàtà ẹ máa wo nílẹ̀ Oòduà TV lórí YouTube ìkànnì tó ń ṣojú ọmọ Yorùbá níbi gbogbo ni.